bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún a sì mọ́ sọ́dún ire ọlọ́dún mọ́dún a sì mọ́ sọ́dún ire ọdún orógbó àgbó ọdún obì àgórí àtẹ ìwòye àmọ́dún tówó tọrọ àpọ̀lọ́ dẹ́dẹ́ rẹ̀ wá sì mọ́ sọ́dún ire. Bàbá mi kàlá Oriki adé Àríkẹ́ tí ń sọjọ́ bí lónìí òkú ọdún Olúwa fẹ́ràn mi tí ń sọjọ́ bí lónìí mo ní ó gbéra ńlẹ̀ kó dìde torí àyájọ́ ọjọ́ òní ni wọ́n bí ọ sílé ayé o mébí èní ní sọjọ́ bí rẹ gangan ìjọ mọ̀mọ́ bí ọ sáyé ọjọ́ abíní ni mò ń wí o ọjọ́ tẹ́nìkan lè fẹnu ṣàlàyé ìhà tí mọ̀mọ́ dojúkọ ọmọ Bùkọ́lá ẹni bá ní òkú olúwa rẹ̀ ní òkú lọ́lọ́hun ọba ìwọ ò ní kánjú kú bẹ́ẹ̀ ni ò ní dààmú nílé ayé tó wà á dàgbà wà dògbò wà á bẹ́gbẹ́ pé wà á lálùjọ ni mo pé òkú ọdún ó sì kọ́ àṣeyẹ ni Àríkẹ́ adé mo pé ọmọ rìn kọ́ ọmọ yan fáńdá ni òní ló ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ o òní ní sọjọ́ bèrè àdúmàdán àní ká má purọ́ ká mú tẹ́gàn kúrò Àríkẹ́ adé dára lóbìnrin àdúmàdán gbọ́rọ́kọ́tọ̀ arẹwà lóbìnrin ni ọmọ kan bí 1 mílíọ̀n ẹgbàágbèje lórí ọmọ níṣe ọmọ Bùkọ́lá àbí wọn kọ́ ni mo ṣe ọmọ nífa Àríkẹ́ adé n ò kúkú lè ṣe ọmọ jàre Olúwa fẹ́ràn mi dákun mọ́ dágọ́jọ́gọ́jọ́ ní ọdún ẹ̀ lóde àbùkù wá ní kán ọlọ́run ọba mi kú ní jẹ́ òkánjú kú wà á dàgbà wà dògbò nílé ayé ikú òjijì wà nípa ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lẹ̀ ìpẹ́ lọ́lọ́run ọba iṣẹ́ rẹ̀ ò wá ní dojúrò wà á mọ̀ rí ṣe ni àìsàn oníkan ọlọ́run ọba mi ò kú ní jẹ́ òkánjú kú àwọn òbí rẹ̀ máa jèrè rẹ ni ìwọ náà máa jèrè ara rẹ wọn ò kú ní mọ̀ sáré rẹ wà á dàgbà wà dògbò nínú owó nínú ọlá ńlá nínú ìmọ̀ àti òye ni lọ́lọ́run ọba àjọlówà wà á kéré oko délé òhò ní parẹ́ ṣáájú bẹ́ẹ̀ ni wọn ò ní rúkú rẹ̀ wálé láṣẹ lẹ́dùnmarè ọba ìlọ́wádélé àwọn bàbá rẹ̀ Àríkẹ́ járe lé o ọmọ Bùkọ́lá dákun jẹ́ ń bá ọdẹ́nu gádé ní àwọn bàbá àti wọn gbé bí ọlọ́mọ gangan ní Ikare Akoko ní ìṣẹ̀lẹ̀ o ńlẹ́ ọmọ olókè méjì olókè méjì takọtabo lórí ara wọn ńlẹ́ ọmọ àṣekárẹ́ ríbaríbo oṣù Èkìtì kéré náà ń koríkìlẹ̀ àwọn bàbá rẹ̀ ńlẹ́ ọmọ ẹkùn òkè o Àríkẹ́ adé ṣó ń gbọ́ dídùn ẹnu mi dáadáa mébí wọn lọmọ ríbaríbo ọmọ òrígbòrò ńlẹ́ ọmọ ẹlẹ́yìn kùlé adéwúre náà ń póríkèlé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ ọmọ ìṣàjẹ́ ń dàbí onílẹ̀ yìí ọmọ ìṣàjẹ́ ń dàbí onílẹ̀ yìí ọmọ ẹlẹ́yìn kùlé adéwúre ṣe bóun náà ń póríkèlé àwọn bàbá rẹ̀ ọ̀ṣọ́kọ dúdú ọ̀ṣọ́kọ pupa ọ̀ṣọ́kọ èyí tó rọ̀bọ̀tọ̀ tí ń taṣọ lọ́jà ọba ṣe bóun náà ń póríkèlé àwọn bàbá rẹ̀ ńlẹ́ ọmọ abọ́lọ́mọ márùn pín ńlẹ́ ọmọ ẹkùn òkè o ọmọ ayé bèrè kìtì wọnú wo ńlẹ́ ọmọ òlé bàrí ọ̀kọ̀rọ̀kọ̀ náà ń póríkèlé àwọn bàbá rẹ̀ ọmọ oníṣọ́ arógún rọ̀bẹ náà ń póríkèlé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ńlẹ́ ọmọ ìṣàjẹ́ ń dàbí onílẹ̀ yìí bí wọ́n bá ṣe bí onílẹ̀ yìí Àríkẹ́ adé mo pé wọn ò lè hùwà bí onílẹ̀ yìí láéláé Àríkẹ́ ẹ̀mí dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi dáadáa ńlẹ́ ọmọ àrímòrò ọmọ yàyà bímọ nílé àwọn bàbá rẹ̀ ni Ikare lọmọ onígi mẹ́ta ọ̀nà ìdílé Ikare lọmọ àjùwà lẹ̀kẹ̀ ẹ̀yìn lọmọ gìrì òkè tí ń bẹ nílé àwọn bàbá rẹ̀ ọmọ oníṣọ́ arógún rọ̀bẹ náà ń póríkèlé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni
ilé ọmọ òrìṣà jẹ́ ń dà bí onílẹ̀ yìí bí wọ́n bá ṣe bí onílẹ̀ yìí wọn ò lè hùwà bí onílẹ̀ yìí láéláé ṣe bẹ́yìn ilẹ̀ làpáta o Oriki adé ṣe bẹ́yìn ilẹ̀ làpáta nílé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni bébí àpáta òun lódòwó ní ìbápàtà òun ló dọ́là nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Oriki mo ló ti sọdún èyí náà kó rí dákun kó jẹ́ òṣè mí sí i ǹjẹ́ tán bá yín ta ní nǹkan ewì kí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abímbọ́lá ìtara yẹn fẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.